ọkùnrin Ọlọ́run mo ti gbọ́ báyìí mo yẹ jì la ilaha illallah habibi Ọlọ́run pẹ̀lú ní ìmọ̀lẹ̀ hamad wàlélá ilhamdu dọ́kítọ̀ Ọlọ́run rí dàpẹ́ aládé Muhammad الدكتور يبلغك تحياتي مرارا شيخ ọlọ́run pẹ̀lú ọlọ́dẹ Muhammad àní àtúkọ́bí ìpẹ́tà àbáńdarí bọ̀ láti wá sí nàlàwà bí gbogbo àwọn àgbèwà kan ẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ ní orí àbọ̀rọ̀ ọkọ̀ dé ọ̀dọ̀ àbíkù rẹ̀ alẹ́kùn sọ́dà ẹ̀sìn ẹ̀kú sẹ́dà غفر ذنوبي واستر عيوبي واكشف غروبي ولبي أثامي حقق مولاي بتعتنا أبرانا ببارك إمامي بنا لبايا وانتاني ليا كملا Alhaji ẹ̀rẹ́ mi sáré ọmọ yìí ẹ̀rẹ́ sẹ́wọ̀n ojú lórí mọ́ iṣẹ́ àbáńdá sàlásì iṣẹ́ Maulana Naqibul Ashraf iṣẹ́ Sheikh Shazili àti iṣẹ́ bàbá wa gbé bìjẹ́ ìṣẹ́ wọ́n máa ń dá àlùbáríkà yọ ìjọ máa ń dá ìjọ lọ́wọ́ lọ́dà ìgbà tẹ́ ní ọlá àlùbáríkà wọn ní kò ẹ̀rọ mi ń dá ìjọ àlùbáríkà ń sin nǹkan ju bí o ti jẹ́ ndé ẹ̀ máa ṣe ń dá lọ́wọ́ tó bá ń kan ju ti jẹ́ òní dọ̀là òtí ọ̀ zéèfù Yorùbá pé bó ti jẹ kọ́rọ̀ rẹ̀ wúni àwọn akẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ ọmọ dára ń gbani èyí ó ṣe dáadáa ó ṣe fíjúmọ́ ọ̀rọ̀ wa tẹ́yìn o tó wà dájú ìgbà tí ò lè fi mọ̀ sí àmẹ́ni ọlọ́run bá ní ó ṣe fíjúmọ́ ọlọ́run bá ní ó jẹ́ sí yóò dá ká kí orí tọ̀ wọn dé oko oríire nǹkan tó oko oríire kì í ṣe àmẹ́rù díẹ̀ sí nìkan ní sẹ́kùn kan lè rí àsáfù ọ̀sán fún Naqibul Ashraf níjọ́ tí àlùfáà sọ nípa àlùfáà wa sọ ìlú bayani tí wọ́n ń kó ọmọ ìtàn lókè àpò lọ́dún náà àyà tí bàbá Naqibul Ashraf fi lò lọ́jọ́ náà àtàfà Sàrùmí àti Sẹ́kùn Kádìrí àyẹ̀wò ẹ̀fọ́ jáná sí lọ́dún yẹn àhún yẹ kìsì mọ́nà rahmata rabbika ìgbàgbé àyàwó lónìí so wọ́n sáfù Sheikh Shazili ọsàn fún Naqibul Ashraf ọkọ asáàpù bàbá mi bí wọ́n mẹ́ta sí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ní ọmọ kéwù tó àpè ó jáná sí fún bàbá lágbègbè tò ní ìwọ̀n ẹ̀sẹ̀ fún Kádìrí so kátó àtàwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ ọlànbárkà tí wọ́n máa ń wíwù ní ọjà sí pé ìmọ̀lẹ̀ ní fi ń jáde kí sọ́dọ̀ sára yà òkè yẹn ó sì ṣe pẹ̀lú ìkíláàsì wọ́n máa tẹ̀lé àǹfààní tẹ̀lé pé ìgbà wọn àtún dáfà wà náà kí láti máa wá sẹ́wù ní àpẹẹrẹ tí mo rí lára Sheikh Kádìrí yà ní pé ìgbà tí amẹ́rù gẹ̀ẹ́sì rí wípé bàbá ọ̀tẹ́ yìí ọ̀fẹ́ ráyè mà àti orí àwọn ìyá tí ó fà lọ́tọ̀ wọ́n tó fà lọ́sí pátá wà lóhùn wọ́n ti lọ wá sí ètò ògbé amẹ́rù gẹ̀ẹ́sì wá yóò ń dá Sheikh Kádìrí yà wọ́n yóò ń dá yẹ àmọ́ òde tí n bá rí pé ó jẹ́ òde ńláńlá wọn bí ìwọ ló fi ti ìbẹ̀ ọmọ ìdá so pẹ̀lú ọwọ́ ni ọmọ tó ní ọ̀nà bẹ́ẹ̀ lè dá àfàdù kò ní ẹbá tí ẹni tó gbé lẹ́yìn òun mọ́ lọ́wọ́ àwọn òpin ogun tá a fà wá pé òun ni ọlọ́run tí ń ṣe bá náà èmi lè sọ fáwọn èèyàn pé kìí sùn ní ẹnu mi bá wo òun ní lára Sheikh Kádìrí yà ó ń tọ̀ wọn ọmọ àná nù látàyé àmẹ́rù jésì ẹ̀rọ báyìí tí ń dà nìkan sí òun ní bá mi bá lè ọba ọjọ́ ìjọ ọ̀pọ̀ ẹlọ́dún yìí kí jẹ́ fáwọn ni wọ́n rà fún àṣẹ ni pé bó ti change ọlọ́run sí ọlọ́run sí sílẹ̀ so wọn wá kò sí àwẹ̀ ní àṣẹ́rò láwùsà tí àwọn àmẹ́rù jésì ó kú láyé èyí tó máa kí wùn ní àkàfà tí wọ́n fa àwọn olórí ọfà fúnra wọn pé ìbínú láàfà ó bí sí tí ó fi kú láyé ìyọnu ni àmẹ́kùdé sí ìyọnu ṣíṣe fún Kádìrí ẹ̀kú láyé òun ni wọ́n lòdì tí bàbá ọ̀tẹ́ sí láti
ọwọ́ àpè gbogbo ayé wọ́n á pè gbogbo ayé ọwọ́ òun á dùn òkú lẹ́wọ̀n tó ní tí wọ́n pè ní fún ni pé ẹ̀yẹ tí wọ́n fẹ́ bó lọ́wọ́ ni àmọ́ gbogbo nǹkan ẹ̀ bá ní tẹ́lẹ̀ máa ń fẹ́ràn bá kà fún mi lára fà ní ọjà tí wọ́n bì yẹn gbogbo títí fún gbàgbó náà wọ́n á kó láfa ẹ̀ wọ́n àpá àwọn sọ pé yà á tí mi yà máa dìrì ọmọ tó wáyé bàbá pé àmì ó dìrì ọmọ tó tó lọ rọ ni èyẹ pé wọ́n yà ń gbà tó wá lọ́wọ́ nígbà tí àfúgbà tá a fà ló dìrì rẹ̀ tá a fà tó mọ́ tá tó tún dáa fún ni wọ́n á ṣe dáadáa lẹ́yìn àfà rẹ̀ rárá bàbá àwọn yóò tẹ̀sí tiẹ̀ wọ́n á sunkún jọ́nà wọ́n fi wá fi ẹkún yẹn ṣàdúrà fún sẹ́kùn kàdíyà lọ́jà pé òun náà ní àfihàn ọmọ òbí tí wọ́n àwọn ọmọ ajá sí lọ́nà so ẹni tí ọba gbogbo èyí ò lọ́mọ àwọn òkè àwọn àkàbẹ̀ ní òótọ́ tó já sí pé nínú ayé eré ayé ni wọ́n sá àmọ́ àwọn àkàbẹ̀ tó já sí pé ọlọ́run fún wọn ní nígbà yẹn ẹ̀gbọ́n wọn sì wàhálà ọlọ́run fi gbà wọn wá bá wọn nínú àwọn tó ṣe wàhálà tọ́lọ́run fi gbà wọn wá bá wọn lọ́wọ́ sẹ́kùn kàdíyà.